kì í ṣe gbogbo oyún tí obìnrin bá ní náà ló yẹ kó máa bí. Àwọn oyún kan ń bẹ tóbìnrin bá ní ó yẹ kó ṣẹ́ dànù ni. Torí nǹkan tó mi má padà yà ní ọjọ́ ọ̀la, ẹkún ọjọ́ alẹ́ ló mọ́ padà dé fún obìnrin yẹn. So tí irú bẹ́ẹ̀ tó bá bàjẹ́ kò léèwọ̀ ńbẹ̀. Àwọn ọmọ kan bẹ́ẹ̀ nílẹ̀ kóòtù rí bẹ́ẹ̀ tó pé ọmọ àlè ni wọ́n. Wọ́n ṣe àtọ́re tó yẹ kó dàbí nílẹ̀ kóòtù òjire. Tó bá sọ̀rọ̀ pẹ̀lú àgbékalẹ̀ wọn, èyí rò pé bóyá ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n, bóyá onímọ̀ ni wọ́n. Àmọ́ tó ti bẹ́ẹ̀ ńkọ́, òmùgọ̀ ni wọ́n. Ẹ jẹ́ ká bá wọn ká lọ. Kọ ọ̀rọ̀ àṣìírè tó ń sọ. Ó wá ń béèrè pé ẹ̀yin ẹlẹ́bọ yẹn, ṣé kò sẹ́ni tó lákà ẹnu yín ni? Ṣé òmùgọ̀ ni yín ni? Ṣé ẹ̀gbọ́n ni? Ṣé kí ọwọ́ àtàwọn gbogbo kan tó wù kó pera rẹ̀, a gbà pé à ń jẹ bẹ́ẹ̀. Àwa ní dìdìrìn, àwa ẹlẹ́bọ, àwa ní ọ̀fọ́nú, àwa là ní làákàyè, àwa la ṣìírè, àwa lọ máa lè, àwa gbà bẹ́ẹ̀ o. Torí pé kí ni ẹnu ọ̀nà náà lára ń ta. Tó o bá mọ sọ gbélé yìí, ọ̀rọ̀ rẹ̀ ò ní wo orí àwọn tó fẹ́ sì lọ́nà. Ṣọ́ra kan bẹ tó jẹ́ pé ọmọ ọkọ ilẹ̀ kóòtù òjire làwa ti wá. A yàtọ̀ sí ọmọ ilẹ̀ kóòtù òjire. Àtọ̀ tán fi bí wa, àtọ̀ ilẹ̀ kóòtù òjire ni. Wọ́n discover egbò kan nílẹ̀ ní ìwọ tó ní àwọn ọ̀nà kan náà tó wà bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé ilé àràbù ní bá ti rí, ní bá ti discover rẹ̀, ẹ mọ̀ wá tàgẹ̀ mọ́ Adẹ́mà ìfà lóòótọ́ ni kọ́ nìkan ló pé kọ́ ṣe kíníkan kọ́ ti sọ bẹ́ẹ̀ egbò Adẹ́mà ìfù ẹ mọ̀ tó pé egbò Adẹ́mà ìfù ni àbí. Àmọ́ torí pé wọ́n rí nílẹ̀ àràbù ẹnu ìwọ̀ òhù ẹ̀ lè tàmẹ̀ síbẹ̀ ilẹ̀ wa ni wọ́n ti rí. Ẹ wá ní pé ìgbàkàwọ̀ kan ṣé ẹ mọ̀ pé nǹkan tó ń pè ní spiritual ó kọjá lákà ẹ̀yìn ọmọ òmùgọ̀ yìí ni. Bí ẹ bá jẹ ẹlẹ́sìn yálà Christian ní ẹni mùsùlùmí náà nǹkan tó ń pè ní spiritual kò lè yí ẹ ó kọjá lákà rẹ. Spiritual òun nìkan tó jẹ́ pé ìmọ̀ èyí tó bá mọ̀ níbẹ̀ níwọ̀nba tó bá mọ̀ níbẹ̀ náà ló mọ̀ ó lè mọ̀ tán. Iléeṣẹ́ tí wọ́n gbé wá bó ṣe lágbára tó òbùkẹ́ tó gbé wá wọ́n rí pàtó wọ́n rí trace. Ìwọ wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bí tiẹ̀ lásán lákàá tiẹ̀ wá ní pé kì í ṣe kíníkan fẹ̀kẹ́ lọ gbégbó yẹn fẹ̀kẹ́ lọ gbé fún àwọn ilẹ̀ àràbù. Ọ̀rọ̀ nítorí sọ fún wa pé ilẹ̀ wa kọ́nà ti rí pé nǹkan kọ́ ni àtúnyẹ̀ jù láyé. Jẹ́ ká mọ̀ pé àwọn ọ̀nà àràbù tó kọ́ wá sórí ilẹ̀ wa o, àwọn ni wọ́n kọ́ tẹ̀dó sórí ilẹ̀ wa o, àwọn ni wọ́n ti kọ́kọ́ lo bọ́dà táwọn èsì lórí ilẹ̀ wa o. Ìgbà tó wá yá tó wá sú wọn tó ti sìyàn síbẹ̀ wọ́n sì wá lọ sílẹ̀ tí wọn olórí burúkú ọmọ òfò ni ẹ́. Ìtàn ló mú wá fún ẹ pé ìran kan ti exist yàtọ̀ sílẹ̀ Yorùbá lórí ilẹ̀ wa tá a láwa yìí. Ọ̀wá ní ṣé ẹ̀ nímọ̀ nípa bí láyé ṣe mọ́ yìí ni ṣé ẹ̀ nímọ̀ ọwá sọ balabala gàtìgàtì ọwá àwọn nǹkan tí ò ṣe gbèsè gbẹ̀rọ ọwá gbèsè gbàdá wọn láti bá fi mọ sọ́pọ̀ mọ́ra wọn òmùgọ̀ wà ní pé ó tó pé nímọ̀ sọ ọ̀nílákẹ́ òmùgọ̀ ni ẹ́ o ó gọ̀ gidi gan kó o sì kankan tó dá ilẹ̀ tiwa lọ sọ pé ilẹ̀ tiwa dá láyé ìwọ ṣe wà yìí. Àwọn fúnfẹ́ tí wàá mú ẹ̀dùn tí wọ́n kan láyé kẹ́sọ̀ ó darí kò dá náà ní lọ́dọ̀ tí àfi èyí tó bá jẹ́ pé àwọn àràbù náà bá ṣe ìkún nìkan lè mọ́ gbé lọ́gẹ̀ ká ní pé táwọn àràbù bá ní báyìí ẹ mọ̀ support ẹ obìnrin pátá ẹ ti mọ̀ tún gbà lágbàtúngbà àmọ́ tẹ̀lé ìtàn lẹ́wà ni obìnrin dákẹ́ ẹ ṣe pé bóyá ẹ rí pé kòkè ní ẹsẹ̀ àwọn tàdé wá dómo ní nǹkan bẹ́ẹ̀ bá lè bá gbé tó jẹ́ pé èkó nìkan lẹ́yìn gbé àwọn mọ̀ gbé tiwa á sì mọ̀ gbé lárugẹ àtúnwá gbé lárugẹ tí wọ́n bí inú ẹ lè bá wa gbé àtúnwá gbé nǹkan tí wọ́n bí inú inú bíbẹ̀rù báyìí náà ni wọ́n aṣekú pẹ̀lú ẹ̀dọ̀ funfun fún báyìí náà ní ṣekúpọ̀ inú bíbí náà nípa àṣekúpọ̀ náà nípa àfin níwọ̀ jẹ ẹ̀dọ̀ funfun yìí náà nípa àrùn ní ọ̀run àhàlọ́ ẹ̀mọ́ bọ̀ torí pé kí ni ẹ lè rí nǹkan tó dáa kẹsàn nípa ilẹ̀ tiwa. Àwọn ancestor wa àwọn númọ̀lẹ̀ wa iṣẹ́ tí wọ́n ṣe ó ti kọjá nǹkan tí technology tó lè discover. Wọ́n ti ṣiṣẹ́ jìnnà bí pé kí ni ó kọjá òye yìí mọ́ technology. Sọ fún wa ọ̀tọ̀ fún wa sí pé wọ́n rí bẹ́ẹ̀ kò sọ pé àwa la ní the most longest existing living in earth ó ní pé kò rí bẹ́ẹ̀ àbí ok sọ fún wa pé ṣé ìbò ní ọ̀fẹ́ tó bá jẹ́ pé ìbò ló bá ní ọ̀fẹ́ sí báyìí ẹ mọ̀ sọ fún wa pé ìrìn ìbò ló ti wá jù ọlá pé ìbò tí ì sọ̀rọ̀ nípa ọ̀fẹ́ wọn tí ì discover ọ̀fẹ́ báyìí tí ì jáde ṣe wílò lórí ọ̀fẹ́ o àmọ́ tó bá dúró látẹ̀ ìbò wá discover pé kíní kan bẹ tí jọ fẹ́ ẹ mọ̀ á ní àwọn lákọ́kọ́ lò ó àwọn kíní kékeré kan náà tún lọ ní gbégbé fún wa ẹ tún gbé fáwọn ọ̀nà bòmí ni ìyẹn jìnnà ayẹta òun ní táwọn àbáwá tó ti ṣe more than 1,000 years ago tọ́tí lórí ilẹ̀ tiwa òkígbẹ́ni tọ́tí lórí tipẹ́tipẹ́ lórí ilẹ̀ tiwa ẹ̀yin ọmọ kìíní burúkú ẹ̀mọ̀ sọ́kẹ́ parẹ́ fa ẹ̀mọ̀ fọ́ lẹ́rẹ̀mọ̀ nífa kòmọ̀kẹ́ lẹ́sẹ̀ ẹ̀mọ̀ bá wa gbé lárugẹ àmọ́ àwọn China ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níjó ní wọ́n ń kọ́ fáàmù òkígbẹ́ fáwọn ọmọ wọn ẹ̀ ń praise wọn wọ́n ń kọ́ fáàmù ayẹta fáwọn ọmọ wọn ẹ̀ ń praise wọn ẹ̀ lè praise bàbá tiwa
tó bá jẹ́ ẹ̀dẹ̀ sóde Yorùbá lẹ́nu ẹ̀ fi ń gbé àṣà ti ṣàwọn ọ̀ràn kan ẹ̀ fi gbọ́n lárugẹ bóyá tó jẹ́ pé ẹ̀yin celebrate ilẹ̀ tiwa tá a bá celebrate àwọn tí wọ́n tẹ̀lé tiwa àwọn númọ̀lẹ̀ ni àwọn òrìṣà wa ni ẹ̀ ní bá celebrate àmọ́ tó bá jẹ́ pé tìran àwọn àràbù bá ní ẹ̀ mọ̀ bá wọn celebrate tó bá jẹ́ pé ìjìlá náà bá ń ṣe nínú àwọn àràbù ẹ̀ bá wọn celebrate mọ́dún nàbí náà bá ṣe nínú àwọn àràbù ẹ̀ bá celebrate hajj náà bá lọ nínú àwọn àràbù ẹ̀ bá celebrate àmọ́ tó pé àwa ṣe nǹkan kan ló ilẹ̀ tiwa tó jẹ́ pé ilẹ̀ tiwa láti fẹ́ ṣe ẹ̀ ní bá celebrate ẹ̀ máa lẹ́bọ ni torí pé kí ni ká máa gbé àṣà ṣe wa lárugẹ bí àwọn àràbù náà bó ṣe gbé tún náà ní arugẹ yẹn ewu ńlá ló jẹ́ fún yín nǹkan ìbàjẹ́ ló jẹ́ fún yín àwọn wa ní pé kí ni mọ́ bàjẹ́ torí ọmọ tí ní ó bá bàjẹ́ yóò bàjẹ́ náà ní àrọ́gbọ́n dá sí ọmọ tí ó ṣòfò ọmọ tí ó ṣẹ̀sín yóò ṣẹ̀sín náà ní àrọ́gbọ́n dá sí just me olórí burúkú ọmọ ni ẹ just me ọ̀ ní fọ́rọ̀ orí kú o just me wọ́n á gbé ẹ̀jì lójijì lọ́nà tó sílẹ̀ kan ọjọ́ òní torí pé kí ni ọmọ àlè olórí burúkú òun làwọn tí wọ́n ní ẹ́ tí ìbádé ìbá ni ọ̀ ní mọ̀ tàbùkù bálẹ̀ kò tó jíire ilé ìbò darí ilé ìbò nílẹ̀kùn kankan níwájú tiẹ̀ àfi ilẹ̀ wa àràbù nìkan ọkàn yóò ní balẹ̀ gbogbo àtàwọn tẹ́jọ nímọ̀ nípa nǹkan tí ẹjọ́ ń ṣe àtàwọn tí wọ́n sponsor rẹ ẹ̀ ní bá wọn kìjẹ́ lọ́la dání wáyé àjọ ṣe tó bá ti ra fídíò wa opinion yín ìyà tó bá kọ sí yín ẹ̀ bá fi sí comment section ẹ̀ bá like ẹ̀ bá share ẹ̀ bá repost àjọ wa ṣe o. arọ ni èdè àwa ti mọ̀ pé ẹni tí ò jáde ayé tí ó sì já arọ ọ̀run náà ní ó tẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́nu méjì ni ẹ́ kò sóò tó fẹ́ sọ tá fẹ́ gba abẹ́ náà tẹ̀tẹ́lẹ̀ àfi kọ́ mọ lọ́wájú kọ́ mọ lẹ́yìn just me wọ́n lọ rẹ gẹ́gẹ́ bíi pé òun ti rí evidence just me inú rò ní dùn tọmọtọmọ tẹbi tá láwọn tó sílẹ̀ kan ọjọ́ òní kí tó lọ jù náà ẹ jẹ́ kọ́kọ́ lè fídíò iṣẹ́ tó lè bá àbí nígbà tó yá ọjà tó sọ fún wa pé kò tún rí bẹ́ẹ̀ mọ́ èwo gẹ́ni ká wá gbàgbọ́ méjì báyìí ìwọ náà tó fún wa pé ọlọ́yọ̀ ọ̀tọ̀ yọ́bọ̀ dáàdì sẹ́mi jù náà sọ pé ọ̀tún tó yọrí ìwọ lọ tó fọ pé adégún lánàá táwọn kan ti gbàgbé adégún o ọtún padà dọ̀tún ní adé ò tó gún mọ́ èwo ni ká gbọ́n bẹ́ẹ̀ kò sí ìta fẹ́ gbóná ọ̀tọ̀ sọ yìí àti methodology ni o àti àgbélẹ̀rọ ni o àti gbàyàtàwó ni o ọ̀ ṣe tẹ̀lé bó ṣe wáyé tó bá gbàdí sí wa ní tẹ̀lé torí ẹlẹ́nu méjì ni ọ́ tó bá lọ wájú lónìí tó bá dọ̀là wàá tún lọ sẹ́yìn ọ̀rọ̀ sọ̀rọ̀ ká gba bẹ́ẹ̀ rí tó bá kójọjọ fúnra ẹ̀ náà ni wọ́n ti wà tújọ yẹn náà torí ọ̀yíṣẹ́ ọwà trustworthy lè fi ẹja síwájú bó ṣe wà yìí kí wọ́n kúrò bẹ́ẹ̀ kí wọ́n lọ sí ọ̀dọ̀ ọmọ òjìrè rí àfi pé kẹsẹ̀ máa fẹnu kọ̀ndẹ́mù ẹ̀ wá ní pé kò possible kò ṣeé ṣe kẹ́ni pé ẹnìkan wọlé kò ṣeé ṣe kẹ́ni pé ẹnìkan dáfẹ́ kò ṣeé ṣe kẹ́ni pé ẹnìkan kan domi nígbà tí ó jẹ́ pé ojúmọ́ kan lugi ojúmọ́ kan lọ pẹ̀lẹ́ yín ní ẹ̀yin ò lójúnú àti pé kò sí tẹ́lẹ̀ mọ́ bọ́mọ alẹ́ nílé sọ nínú nǹkan tí wọ́n bẹ lọ́kàn mọ̀lẹ́ ní pé ṣe àní bóun ṣe balẹ̀ jẹ́ bóun ṣe balẹ̀ jẹ́ bóun ṣe balẹ̀ jẹ́ náà ni orin tí wọ́n ń ríngì ní orí ọmọ àlẹ́nulé ọ̀rọ̀ yóò jọ lójú. bẹ́ẹ̀ ni mẹ́tọ́ lọ́dì ni o bẹ́ẹ̀ ni fi kọ́ ọmọ lédè ni o bẹ́ẹ̀ ni fi kọ́ ọmọ lásà ni o bẹ́ẹ̀ ni rọ́ ni o bẹ́ẹ̀ lágbélé ọ̀rọ̀ ni àti rọ́ ni o àtàbí ọ̀rọ̀ àti àwa kan gbà bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ bá fẹ́ domi kẹ́lẹ́ domi bẹ́ẹ̀ bá fẹ́ dodo kẹ́lẹ́ dodo bẹ́ẹ̀ bá fẹ́ dé méjìléjì lọ gbèjẹ kéètì mọ́ lọ sọ́nà alákìjì orí nǹkan táwa bá nínú ilẹ̀ tiwa tá a dẹ̀ gbọ́ àkọsílẹ̀ rẹ̀ àti àbọ̀ àbá rẹ̀ àti ìjínírò àti àsọtẹ́lẹ̀ lọ́dọ̀ àbá tiwa òun làwọn tẹ̀lé tiwa ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ kọ́nà jẹ́ ká gbà pé bóyá Ọ̀ṣun kì í ṣe onúmọ̀lẹ̀ mọ́ òun kọ́nà jẹ́ ká gbà pé bóyá nílẹ̀ kò tó jíire àwọn kò mọ́ wọlé èyí tẹ̀ sọ fún ọ kọ́nà jẹ́ ká gbà pé bóyá nílẹ̀ kò tó jíire o kò sí nǹkan tí ń jẹ́ pé bóyá òòṣà wà ẹ̀yin sọ sápàrà tiyín ni ilẹ̀ oníkálùkù tá a dá pẹ̀lú nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni pẹ̀lú àrà oríṣiríṣi ni ẹ wá ní pé just me kí n pa sí bọ̀rọ̀ rẹ ọ wá ní pé kò sí kan jẹ́ pé ìjàpá sọ̀rọ̀ irọ́ lásán ni òfegè ni kò sí kan jẹ́ pé ẹnìkan wọlé lásán ni a jẹ́ pé kò sí kan tí ń jẹ́ pé ànábì Muhammad ó kúrò láti ayé ó lọ bá Allah ní ojú sánmọ̀ a jẹ́ pé kò sí kan tí ń jẹ́ bẹ́ẹ̀ àròsọ lásán ni ànábì ò kúrò nílé ayé ó lọ bá Allah ní sánmọ̀ kó lọ gbọ̀nú wá fún wa àròsọ lásán tó pé kí ni Muhammadu kò lè gbẹ́sẹ̀ méjì báyìí kó gbé kúrò lẹ́ báyìí kó wà lóòfurufú káwá dé pé wá tọ̀ lọ sí òkè àròsọ lásán ni a jẹ́ pé àròsọ lásán ni àti film trick àti àgbékalẹ̀ irọ́ ète fáwọn èèyàn ní pé kí ni kẹ́sọ́ fún wa pé òkúta kan bẹ́ o ajẹ́lẹ̀ sáájú ni o ó wá jẹ́ ní àtọ́jú ọ̀run ọwọ́ ní òkúta tó mọ́ ni ọwọ́ gbé síbì kan ẹ̀yìn òmùgọ̀ ẹ̀yìn òmùfò ẹ̀wá lọ́ fara ńlá ẹ̀wá lọ́ dáhùn dé òbájà àti ibẹ̀ ní Saudi Arabia
irọ́ náà lòun náà bí ẹ wọ́n sọ fún wa pé àrẹ́bí Ibrahim nígbà yẹn tiẹ̀ ìyàwó rẹ̀ tó bí Ismaili ibi tó gbòmù yẹn sí gìgísẹ̀ ọmọ yẹn ibẹ̀ lómi sẹ́mi ti jáde so kò sí kan tí ń jẹ́ bẹ́ẹ̀ náà àbí àròsọ lásán náà lòun náà scam ni àbí ìyẹn ò ní jẹ́ àròsọ lọ́dọ̀ tiyín ìyẹn kan tó rìnrìn lọ́dọ̀ tiyín tó gbé kí í ṣètẹ̀lẹ̀ tiyín ìtẹ̀lẹ̀ àwọn àràbù ni ìyẹn ó make sense ìyẹn dáńtì ẹ̀ ẹnìkan kẹlẹ̀ gbé òkè kalẹ̀ kí omi máa sún ẹnìkan lè lọ sọ́run kó lọ́ọ́ wá ìgbà ìwá àwọn yẹn dáa Muhammadu yín ó kàn lọ níbi bẹ́ẹ̀ dé àbíbi wá pé bàtà bíbi wá pé ó wá nípò fẹ́ mọ̀ mùjísà ni pé kó fún ní mùjísà ànábì wá ní kó wá dúró ó wá ní pé kí òòrùn kóòrùn mọ́ ẹ̀ kí ojoojó pé kó wọlé kí òṣùpá wá jáde òòrùn lọ òṣùpá jáde ó wá ní pé kí òṣùpá pé kó pín sí mẹ́rin kíkọ́ alápòtú kíkọ́ alápòtú kan wá ní kíkọ́ wá pé Muhammadu Rasulullah so ajẹ́gbẹ́ àròsọ lásán náà ni akọmọlédè lásán náà ni ṣé ti kúrò ní burúkú lẹ́yìn kìíní yìí ẹ má bìlíìfù àwọn ìtàn yẹn tó dé pé kìíní kìí ṣètẹ̀lẹ̀ tiwa ìtàn tó mú wá fún ìtàn àwọn ọ̀ràn kan ni àjọ yín lójú ẹ má bàbá rẹ̀ àmọ́ ká ní pé ìtẹ̀lẹ̀ tiwa bá ní lọ́tọ́ fún wa pé Odùduwà ó bá tẹ̀ ọ̀rọ̀ wá látọ̀dí ọ̀run ẹ̀ nírọ̀ ni o àmẹ́gbà tí Muhammadu gbọ́ tán ló lọ gbàrún wá ní àtọ̀run ẹgbàgbọ́ àbí olórí burúkú làwọn tán sí mùsùlùmí ẹ̀yàfọ́ yìí ẹ̀ sì òfò ni ilẹ̀ tiwa irọ́ ni pé kẹ́nìkan wọlé ẹnìkan ò lè dóbẹ́ ẹnìkan ò lè wọlé àmọ́ Ismaili ibi tí wọ́n gbé síjọ́ kìíní àná omi ṣẹyọ ń bẹ́ ẹsẹ̀ yẹn omi bẹ̀rẹ̀ sí ní ṣe òní láti inú lẹ́nu nílé aṣálẹ̀ ni o ilé aṣálẹ̀ omi náà bẹ̀rẹ̀ sí ní ṣẹ́yọ láti inú ẹwọ bí ilẹ̀ yẹn bí ó ṣe jì tó more than 2,000 kilometre bí omi ṣe wá jẹ́ ibi ṣe gbé omi ká jáde láti bẹ̀rẹ̀ náà ni ìyẹn rí ti àmọ́ pé nìkan dùn ilé tiwa ìyẹn ò rí lì pé nìkan wọlé tiwa ìyẹn ò rí lì alẹ́ ni òfò ní sẹ́yìn mùsùlùmí yìí kò dẹ̀ jọ wá lójú bá ti mọ̀ pé mùsùlùmí lè náà tẹ̀tẹ̀lẹ̀ òpin àwọn láyé tó lè mọ̀ ṣìyàn láyé tí ò lóògùn òun náà pé kéèyàn mọ̀ jẹ́ mùsùlùmí wèrè tẹ́yà wò yẹn jọ tí wèrè tó bá ti mọ̀ pé òun ya wèrè níjọ́ náà ni ó sọ aṣọ lẹ̀ tí ó sì múra nímùyàn gidi tí ó sì mọ̀ lọlé àmọ́ ẹ̀yin mùsùlùmí ti yín ọlágbẹ̀sọ̀ nínú agbẹ́ mùsùlùmí yẹn ẹwà nínú mútọ̀ yẹn nǹkan tó fẹ́ kẹ́ ẹ dà nǹkan tó fẹ́ kẹ́ ẹ sọ náà lè máa sọ glory ọlá ẹ̀yẹ tó fẹ́ kẹ́ ẹ gbé fún àwọn àràbù náà lè máa gbé fún wọn àwọn abala tí àwọn òṣèré kan ti yín nígbà tẹ́yìn gẹ́gẹ́ fún ẹgẹ́ tẹ́yìn tẹ́sọ̀ gan tí ò sí kankan tẹ́yìn náà tẹ̀sí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n fẹ́ dé bá ìwọ Jọ́sìn tó sọ̀rọ̀ yìí ìwọ àrọ̀nì àdàbí kí ló pé tó náà sọ báyìí kí ni nǹkan ìtàn wo ni ó kó kalẹ̀ fún àwọn ọmọ tiẹ̀ kó tó bọ̀ sọ pé àwọn aṣáájú àwọn àṣẹ dáadáa kí ni rẹ́kọ̀dù tiẹ̀ ìtàn wo ni ó kàkalẹ̀ kàkalẹ̀ dàbí mo ṣe dà náà lẹ́fẹ̀ẹ́ kí obìnrin náà dà olórí burúkú ní ilẹ̀ omi tán bù nílẹ̀ Saudi Arabia àtàwọn mi sẹ̀mí yẹn dá tiẹ̀ ìyẹn ṣe irọ́ lásán àbí àmọ́ tí wàá tà lọ ní Ọ̀ṣọ́ṣogbo irọ́ lásán ni ẹ̀ ní jèrè iná tó kọ́ mọ̀ pé ìyẹn tó ń bẹ láàrin irúnmọlẹ̀ àti òrìṣà kò sí nǹkan tí ń jẹ́ òòṣà nílẹ̀ kò tó jíire ẹ̀yin lè fẹ́ báyà lè fẹ́ bèdè jẹ́ mọ́ a lọ́wọ́ ẹ̀yin lè fẹ́ dèdú mọ́ a lọ́wọ́ òrìṣà la ní ẹ mọ̀ wùlẹ̀ bá wa ṣọ́ọ̀tì ẹ̀ sí òòṣà òrìṣà la ní ní òòṣà nílẹ̀ kò tó jíire ọdún àwọn kan wá tẹ̀wẹ̀ báyìí láwọn àgbélẹ̀rọ náà báyìí ẹni ní tí kìíní kan ṣẹ̀dá àwọn ọ̀rọ̀ ẹ̀sà àhùn ẹ mọ ohun tẹ́ gbọ́ problem ọjọ́ iwájú ni fáwọn ọmọ tó ń bọ̀ wá nínú nǹkan tó bá lè mọ ohun lónìí torí nǹkan tá à ń pè ní fídíò tá à ń ṣe yìí kò ní kú kò sì ní tán 50 years 100 years ìtúpa tún jẹ́rẹ̀bọ̀ náà àwọn kan sì ní wọn padà ló. inú mọ̀lẹ́ ní òrìṣà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kẹ́ lákọ́mọlédè ní kẹ́ ní rọ́ ní kẹ́ ní pàǹtí ní kẹ́ ní kò ní tìmọ̀ kan kẹ́ ní pé ayé ò síbẹ̀ mọ́ kẹ́ láwọn wọn kò gbọ́ wọlé àwọn kan ní wọn gbọ́ wọlé àwọn àgbà tiwa wọlé dandan kọ́ ni káwọn kan gbà tán wa dandan kọ́ ni káwọn kan gbà tán àwọn náà àgbà táwọn kan wọlé so kò jẹ́ tuntun ìtọ́jà àmì náà mi ò gbà wọlé àwọn kan wọlé ìyá ńlá wa Ìsá bàbá ńlá Ádámọ̀ ìyá ńlá wa wàhálà fìtá ayé tí mo gbà wọlé so dandan kọ́ ni kẹ́nìkan náà gbà tán tèmi náà wọlé inú ilé mi dandan kọ́ ni pé kẹ́nìkan fẹ́ lè mi èmi náà fẹ́ lu nílé so ẹ má wulẹ̀ wá gbé tàn tí wọ́n wá kọ́ alọ́rùn kẹ́ wọ́n á gbà tí wọ́n gbọ́ kí wọ́n gbà tí wọ́n gbọ́ ilẹ̀ tí ẹ̀ tẹ̀ ilẹ̀ tí pé ọrọ̀ ajé ìbò tẹ̀ yín lọ́wọ́ gbúdì ìbò kàn yín lára tó bá ń dákọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn ò lè mọ kàn yín mọ agbèlé ò sí ń bẹ̀ ẹ wá gbé gbèrè wá gbé fún wọn àmúlẹ̀ tí wá òun ò dá tiẹ̀ àmúlẹ̀ àwọn ibìkan òun ló dáa sórí wà àrọ̀ ní èdè yìí ọ̀ ní jèrè ẹ̀rọ ládàá níwáyé gbogbo tó bá bí báyìí wọn á bọ́ ọmọ lọ́nà tó tilẹ̀ kọjú tó pé kí ni iṣẹ́ àwọn aṣọ́jú tà náà lẹ́yìn bàjẹ́ ó ń bá sáwọn aṣọ́jú tà náà ó ń bàjẹ́ àwọn kan wá ń lo àgéèsí wa tó rántí pé ìwọ náà fẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀ ni tó mọ̀tàn àwọn ọ̀tà gbélẹ̀rọ àwọn ọ̀tà kọ̀rọ̀ yàrá tó ọ̀hún jọ àbí tí wọ́n pa fún ọ kọjọ́ lójú nǹkan tó jẹ́ ló ń wá bí yóò ti wá fírèmù ní pé káyé bá fi lè mọ́ kọ́mọ̀ pé ìwọ náà lè sọ̀rọ̀ bí yóò fi wá fọlọ́wà ní kò sí ẹ̀yẹ wa ibi tó wà fi ṣe bẹ́ẹ̀ ọ̀bọ kì í jèrè bọ̀ lẹ́yìn ọkọ̀ ọ̀ ní jèrè lọ́la dání wáyé ẹ bá lẹ́ka fídíò ọ̀tẹ́ bá ti máa rí wọn opinion yín ẹ bá fi sí comment section ẹ bá share
ẹni bá repost ajú aṣọ àṣetò ìdùmarè. Ẹ̀yin òbí tẹ́ bí just me, ẹ̀yin lẹ dá àgbákò lẹ̀ sí gbogbo ayé báyìí. Àgbákò tẹ́ dá lẹ́jọ́ kìíní àná, orun bú tẹ́jọ́ sùn ní yàrá tí ọbẹ̀ tẹ́jọ́ sùn, orun òfò tẹ́jọ́ sùn. Bóyá àárọ̀ ọjà lẹ́jọ́ báyìí sùn ni o, bóyá ti kọ́tà ni o, bóyá ẹ̀kan sáà bọ́ ẹ̀kan mọ́nú mórí àtẹ̀kan ni o, ẹ wọ ọmọ búkú tẹ́ bí, ẹ ọmọ òfò tẹnu yóò ká mọ́, tẹ́ wá dá síta tó padà wá di ìdààmú orí TikTok, ẹ wò bí ṣe ń ṣẹ̀sìn. Ìwọ ń sọ pé ọmọ yẹn jáde, inú rẹ̀ dùn pẹ̀lú Pastor Solomon pẹ̀lú bí ó ṣe ń ṣàwòyàn nílá káì pé kan rí brainwash tó ti fi ẹ̀sìn tí wọ́n ti fi dá òyìn mọ́. Ìwọ̀n yẹmẹ̀s bàbá kí ìkẹ́ Olódùmarè ọlẹ́ lódùmarè kó mọ́ bá níbi tó bá kó mọ́ jẹ́bọ́ kí ẹ̀fún yín kó mọ́ fún kéde kó mọ́ dì í. Ìwọ̀n yìn wọ́n gbé wọn lárugẹ. Nígbà tí wọ́n wá jáde tó wá fẹ́ ṣe fídíò ọwọ́ náà ti throwback rẹ̀ aṣẹ́wó ni olóṣó ni àwọn kan ń gbé kíníkan rẹ̀ wọ́n gbé sórí kíníkan kan sórí YouTube sórí Telegram sórí kíníkan kan ìwọ náà wò ó ìyẹn tó mọ káàkiri náà tẹ̀tẹ̀ lẹ́nu kò já lójú. Wọ́n ń sọ yẹn kí ni páàsì tìyá tó bí wọ tí wọ́n sọ fẹ́ nìkan pé nìkan aṣẹ́wó ni ìwọ́n fẹ́ nìkan sunkún èyí tó ń ṣe èyí ó gbé tó ń yẹ ẹsẹ̀kún kì í sẹ̀nu dọ̀tí wa ẹkún ni ọ̀ ń sun ìwọ nìkan sì kọ́ lọ́ọ́ sun àwọn ọmọ tó ń bí báyìí tó mọ̀ bí tó ti bí wọ́n bẹ sunkún rẹ̀ torí olórí burúkú ọmọ ní ẹni tí ó ti kú ni kó mọ́ ti fi wèrè sẹ̀sìn kó mọ́ ti fi wèrè ṣe ẹ̀yẹ́ ni. ṣé bá tó pàṣẹ tiẹ̀ náà a gbọ́ pé Christian ní tẹ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ìwà jìbìtì ìwà 419 ìwà gbèrú tó wù nínú Christianity tó fa ìtìjú fún ọ ló jẹ́ kó sákúrò mẹ́sẹ́gbọ́ sákúrò nínú Christianity ni ṣọ́ ní rẹ́kọ̀dù nínú Christianity ni ó ní rẹ́kọ̀dù nínú Christianity wọ́n ti gbá àwọn ọ̀rẹ́ fáìlì rẹ̀ wọ́n ti gbá sórí tébù wa àmọ́ ayé ti pé ká mọ̀ fìyàn kan ṣẹ̀sìn torí pé kí ni àmì tó kàn lọ́la wáyé eré ṣé bọ́ọ̀lù jù tó pa kó bẹ́ẹ̀ ṣé bá àwọn ọmọdé lọ ti fún lóyún tán èyí tí wọ́n ṣe wọ́n sì ju tiẹ̀ lọ wá ń fi páàsì rẹ̀ ó là pé ó ti sòótọ́ ọ̀rọ̀ wá ń fi páàsì rẹ̀ àtàkì ẹ̀ lórí pé ń sòótọ́ ọ̀rọ̀ nǹkan tí ń jẹ́ Islam nìyẹn o wá ní pé àwọn tí wọ́n sọ̀pọ́tì irú wà bẹ́ẹ̀ àwọn yẹn nìyẹn kò sí wọ́n yẹn láìkẹ̀ fẹ́rù àwọn oníṣẹ́ irú òní ṣe Islam ó ti fẹ́ ṣe Islam according to Islam tó bá jẹ́ pé ní Islam bá ní irú ọmọ yìí kò lè ronú pìwàdà kò lè ní second option bó ṣe wáyé kò lè ní second thought kò lè gbé láyé mọ́ ẹ ti pa ni inú wa dùn pé ìwọ náà sọ fún wa pé tó bá jẹ́ pé ọdún pé kò lè ṣe Islam tó bá ní Islam bá ní wọ́n ti pa ẹ̀sìn mujẹmujẹ ẹ̀sìn payanpayan ẹ̀sìn òfò ẹ̀sìn ìbànújẹ́ ẹ̀sìn yèsì ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tí ń balẹ̀ jẹ́ tí ń gbọ̀nà jẹ́ ni ẹ̀sìn orí burúkú lẹ̀sìn Islam inú wa dùn pé èyí náà jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn yìí kò lè ṣe ìlú lè ṣe ìwọ gẹ́gẹ́ bó ṣe wà gẹ́gẹ́ tó lọ́run sí Islam ó yẹ kí wọ́n ti pa ẹ́ ká ní pé ní Islam ló bá ti kúrò ó yẹ kí wọ́n ti pa ẹ́ àmọ́ kó nínú Christianity ó sì tún wà peaceful ju Islam lọ ló jẹ́ kẹ́nu ló jẹ́ kó mọ gbọ́ra wọn báyìí ló jẹ́ kí ẹnu òkè àti ìsàlẹ̀ lórí kí wọ́n lọ pẹ́pẹ́pẹ́ báyìí ní fún láyọ̀ yọ̀ báyìí kò yẹ kó mọ gbé lórí ayé torí pé kí ni wà táwọn ẹranko ló yẹ kẹjọ mọ lò sẹ̀mí alẹ́ bíbà jẹ́ ni alẹ́ rún ni ẹbí tá sónú àpẹẹrẹ ọ̀rọ̀ òjò lójú kò sí nǹkan tó fẹ́ fi bú tó fi bú àmọ́ fẹ́ kó mọ̀ pé ọmọ yìí ó dà fún mi ju ẹ lọ o ayé mọ̀ ju ẹ lọ ayé gba tiẹ̀ ju ẹ lọ ìwọ ìṣe wá fúlọ̀ tipátipá bẹ́ẹ̀ ni ṣebí Báràká olórí burúkú òbó kí ìṣẹ̀ mọ́tò kọ́ lọ sọ́dọ̀ Báràká náà àbábá lọ́rọ̀ tiẹ̀ Báràká ọmọ tèmi ní Báràká èmi máa ń bú fún sí àṣìá ni ọkọ tó dún Báràká tó bí Báràká àwa yìí mọ́ ọlá pé mo tún sinmi fún Báràká ni sọ́ọ́rí ọkọ tó bí wọn náà wọ́n ti fún mi ní díẹ̀ ń bẹ́ẹ̀ àmọ́ ìtì gbà fún tán má jáde fún ọ just me ọlọ́ọ̀ni gbà wá náà ní gbà ṣọ́ra kan ń bẹ tó o bá ti lè tẹ́nà bá ṣe ṣe o ti rí wàhálà o ti rí pírọ́blẹ̀mù nìyẹn o àti bọ́ pẹ́ẹ́gì kaná nìyẹn o ti bá wọn ṣẹ̀ṣẹ̀ ayé o ti bá wọn ṣòfò àwọn ò fẹ́ mọ̀ nǹkan tó jẹ́ pé kó láì ṣẹ̀ṣẹ̀ kò wá dá nǹkan burúkú ni àwa fẹ́ bẹ́ẹ̀ o ń pààyàn ní afẹ́ bẹ́ẹ̀ ọmọ ìdè ní àwa fẹ́ bẹ́ẹ̀ ṣé nǹkan táwọn àbá ti wá ń ṣe ṣé nǹkan orí ilẹ̀ ti wá ní táà ló bí nǹkan ti wá lọ káwọn kan mọ́lé àwa bá wọn fẹ́ bẹ́ẹ̀ kòkó sóko tẹ́tí pèsè ṣe ẹni ẹlẹ́bọ ni wọ́n ẹni ń pààyàn wọ́n fi yàn rúbọ wọ́n fi yàn sọ̀rọ̀ kéèyàn kan kò jẹ́ tuntun sí wa mọ́ aláfẹ́ bẹ́ẹ̀ sóko tó kọ́ tẹ́pọ̀ mọ́ tó ń jẹ bẹ́ẹ̀ ayé ti mọ́ ju ẹ lọ ìwọ tó ní láàrí ìwọ tó hàn nínú agbolé ìwọ tó ìgbókè tó ń sọ ìwé ní ẹ̀sìn yìí ìwọ náà wá ń sọ̀rọ̀ ẹ̀kí nìkan wá fẹ́ mú fipáṣẹ̀ mu kí nìkan tí wọ́n náà rí sí pé wọ́n ń ṣe àwọn èèyàn lójú síbẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ àwọn ms bàbá ṣé wọ́n ń ṣe ẹ̀ lójú lóòótọ́ àbí wọ́n ṣe lójú lóòótọ́ kò sọ lọ́bẹ̀ yẹn o Pastor Solomon ṣé ń ṣe òkìṣẹ́ lójú ṣé ń sọ lóòótọ́ kúrò nínú bìrọ́ọ̀ṣì ṣé ń sọ àbí kò sí wọn
kò sọ lọ́bẹ̀ yẹn o èébú nìkan ló wá bú nínú fídíò tó wá ṣe yìí èébú nìkan wọ́n fòye sórí Instagram ó lọ wo èmi mọ̀ pé ìwọlé náà kọ́kọ́ tó kọ́kọ́ wo fídíò yẹn bó ṣe wà yìí ká ní pé sí fídíò máa ń kọ́ gbé first place tó kọ́ wà ní ìwọlé náà kọ́kọ́ gbé bó ṣe wà yìí lórí burúkú mi ọkùnrin ò ní balẹ̀ o ẹ̀sìn tẹ́ náà sì ń bọ̀ wá láìpẹ́ tìyàwó rẹ̀ ń bọ̀ wá tìyá rẹ̀ ń bọ̀ wá tìbàbá rẹ̀ ń bọ̀ wá torí ọmọ náà kíran ni ẹ́ nílẹ̀ kó tó jire yìí ẹ̀yin ọmọ òfò yìí tẹ́ ń balẹ̀ wa jẹ́ tẹ́ ń àtàkì àwọn ancestor wa tẹ́ ń àtàkì ilẹ̀ wa tó sì jẹ́ pé àtọ̀ tí wọ́n fi bí náà ni kódà kó jẹ́ pé àtọ̀ tí wọ́n fi bí ni kó jẹ́ pé díẹ̀ nínú wọn bá àtọ̀ lẹ̀ wa ń bẹ lára yín kódà kó mú wa sí àtọ̀ lẹ̀ wa gẹ́gẹ́ lára yín kó jẹ́ pé èdè wa náà lẹ́ ń sọ èdè wa náà lè fi gba communicate láti gba fi mọ bàbá ancestor wa jẹ́ láti fi mọ balẹ̀ wa jẹ́ ilẹ̀ wa náà sì lẹ́ ń tẹ̀ kódà kẹ́ ẹ mọ̀ tẹ̀lé wa tẹ́ ẹ ti tẹ̀lé wa rí omi lè wa lẹ́ mú kódà kẹ́ ẹ mọ̀ omi lè wa mọ́ kẹ́ ẹ ti mú rí ó máa gbóná mọ́ inú làwọn tó ṣe lẹ́kùn ọjọ́ òní ẹ máa jẹ́wọ́ ẹ máa jẹ́wọ́ ẹ máa ṣẹ̀sìn káàkiri gbọ̀n láì táyé ti rí yín gẹ́gẹ́ bí èèyàn rí ẹ̀yin olórí burúkú tó gbé àjẹ́dà burúkú lẹ nípa ilẹ̀ wa yìí tẹ́bà tí wọ́n bá ra fídíò wa ẹ bá wa like àwọn fídíò wa dáadáa ẹ bá repost ẹ dẹ̀ bá share èròǹgbà yín ẹ bá fi sí under comment section ajú aṣọ ire o.